ẹ kúlé là ń kára lé, ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà, ẹ kú ìkàlẹ̀ ní máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àṣàkẹ́ Omidan Ẹ̀gbá lórí ètò ọ̀rọ̀ ìyànjú. Ètò yín ètò mi, ètò Ọlọ́run tí Ọlọ́run bá tó fọwọ́ sí. Orúkọ mi ò yípo padà, èmi ni Àṣàkẹ́ Omidan Ẹ̀gbá, ọmọ gbùngbùn àkàlà, ọmọ òṣìlẹ̀kùndé palẹ̀kùndé, ọmọ ẹrú ní sinmi, ọmọ ẹ̀kọ́ òkè sìyìn. Mo kí yín pé ẹ kú lé o, kí dáadáa ni mo bá yín lé. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín ní àgbà. Ẹ kú ìgbòsè yín pẹ̀lẹ́ lórí ètò ọ̀rọ̀ ìyànjú ti tẹ̀ní. Kí la fẹ́ gbé yẹ̀wò? Kí la fẹ́ sọ nípa ẹ̀? Kí lẹ fẹ́ gbọ́? Ohun tẹ́ ẹ máa nífẹ̀ẹ́ sí láti gbọ́, òun ni àkọlé tá a mú wá lónìí lórí ètò ọ̀rọ̀ ìyànjú. Ẹ dákun, ẹ jọ̀ọ́, kí la fẹ́ gbé yẹ̀wò lórí ètò ti tẹ̀ní? Ọjọ́ orí pẹ̀lú ìgbéyàwó. Kí ni ọjọ́ orí? Kí ni ìgbéyàwó? Àwọn wo ló ń lọlé ọkọ? Àwọn wo ni wọ́n tí ì ṣetán àti lọlé ọkọ? Tí ò tí ì wù wọ́n kọ́ sí, tí kò tí ì wù wọ́n kọ́ relé ọkọ. Àmọ́ nípasẹ̀ pé eré àti gbélé ọkọ àti lọlé ọkọ tá à ń sá kiri kò lè jẹ́ ká mọ̀ ohun tá a fẹ́. Òun la fẹ́ gbéyàwó ní ọjọ́ títòní. Ọjọ́ orí pẹ̀lú ìgbéyàwó. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, torí pé Àṣàkẹ́ tún ti gbé dé ẹ ṣe máa gbọ́ lórí ètò AfroConnect Radio. A fẹ́ sọ̀rọ̀ nípa ọjọ́ orí pẹ̀lú ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ayé òde òní ni wọ́n ń ṣe ìgbéyàwó, wọ́n ń lọ lé ọkọ, wọ́n ń di èrò lé ọkọ nítorí pé ọjọ́ orí wọn ti ń dógbó. Láàárín èmi àti yín, ǹjẹ́ ọjọ́ orí pẹ̀lú ìgbéyàwó ǹjẹ́ ó papọ̀ bí? Ìgbéyàwó kì í ṣe nípa ọjọ́ orí, bẹ́ẹ̀ sì rèé kì í ṣe nípa ìfẹ́ nìkan, bí kò ṣe nípa ọgbọ́n orí àti ohun tí o fẹ́ nínú ìgbéyàwó ẹ̀. Ǹjẹ́ o mọ ohun tó fẹ́? Ǹjẹ́ kí lo fẹ́? Ǹjẹ́ o mọ ohun tó wù ẹ́ kó tó lọ sínú ìgbéyàwó? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe ìgbéyàwó, wọn ò mọ ohun tí wọ́n fẹ́ nílé ọkọ. Bẹ́ẹ̀ sì rèé, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ò mọ irú obìnrin tí àwọn fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà dẹ̀ rèé, wọn ò mọ irú ọkùnrin tí wọ́n fẹ́. Ohun tó mọ̀ ni pé wọ́n ríra wọn lọ́nà. Iye obìnrin ó rí ọkùnrin gẹ́gẹ́ bí arẹwà ọkùnrin. Ọkùnrin rí obìnrin gẹ́gẹ́ bí arẹwà obìnrin. Wọ́n ń wúra wọn, wọ́n kọnu síra wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn. Wọ́n ń bá ara wọn rìnrìn àjò ìfẹ́. Lẹ́yìn ọdún mélòó, bí ọdún kan sọ́dún méjì, wọ́n gbéra wọn sílé láì ṣe ìwádìí irú nǹkan tí wọ́n fẹ́, láì ṣe ìwádìí irú ọkùnrin tí ó fẹ́. Obìnrin ò ṣe ìwádìí irú ọkùnrin tó fẹ́. Ọkùnrin ò ṣe ìwádìí irú obìnrin tó fẹ́. Láìpẹ́ láì jìnnà tí wọ́n ṣe ìgbéyàwó, tí wọ́n gbéra wọn sílé tán, tí wọ́n ṣe lọ́kọ láya. Lẹ́yìn ọdún mélòó, wọ́n bá súra wọn. Ajá tó rí ni tó ń yọ̀, ajá tó rí ni tó ń ṣeré, ó bá dẹni tó ń rí ni tó ń gbó. Kí wàhálà ò ti wá dé ìlú báyìí? Ǹjẹ́ ìgbéyàwó àtọjọ́ orí ǹjẹ́ ó papọ̀? Ẹ jẹ́ n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi. Èyí tí o ṣe nílò láti ṣe ìwádìí ara ẹ̀ dáadáa. Ṣe ìwádìí ara ẹ̀. Irú pátínà wo lo fẹ́? Irú ọkùnrin wo lo fẹ́? Ṣé gíga ni? Dúdú ni? Ọ̀rọ̀bọ̀? Lẹ́pa? Irú ìwà wo? Báwo lo ṣe fẹ́ kí ìgbéyàwó ẹ̀ kó rí? Ṣé kó wà boring ni? Àbí kó wà lively? Àbí kó wà fair? Àbí kó wà tough? Àbí kó wà thug? Báwo lo ṣe fẹ́ sí? Ìwọ gẹ́gẹ́ bí ọmọ obìnrin,
o ti gbọ́dọ̀ mọ irú nǹkan tó o fẹ́ kó o tó ṣe yes fún ọmọkùnrin yẹn. O ti gbọ́dọ̀ mọ irú nǹkan tó fẹ́ lára ọkùnrin kó tó ṣe mo gbà mo fẹ́ bá ẹ délé. Àwọn nǹkan wọ̀nyí ló máa ràn ẹ́ lọ́wọ́. Àwọn nǹkan wọ̀nyí tí mo wí síwájú, àwọn nǹkan wọ̀nyí ló máa ràn ẹ́ lọ́wọ́ nínú ìgbéyàwó ẹ̀. Má torí ìfẹ́ nìkan. Kí ni mo wí? Ẹ má torí ìfẹ́ nìkan. Ẹ má torí ẹ̀ lọ sí ilé ọkọ. Ṣẹ́rí ìfẹ́ tẹ́ ẹ rí yẹn, ó máa ń ṣá. Bí ìfẹ́ bá sì ti ṣá nínú ìgbéyàwó, kò sí ohun tó lè dá ìgbéyàwó yẹn dúró. Ó máa padà forí ṣánkin ni. Ọ̀pọ̀ ẹlòmíràn máa sọ pé ìfẹ́ kì í ṣá. Ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ìfẹ́ kò kì í ṣá. Ó ṣe jẹ́ pé nígbà tí ọkọ tàbí ìyàwó tó bá ṣe aya, ó ṣe jẹ́ ìgbà náà ló máa rántí ohun tó ti ṣe fún tó ti rí kọjá. Tí ìfẹ́ ò bá ti ṣá, kí olólùfẹ́ ẹnì kejì ẹ kó máa ṣẹ̀ ẹ́ nígbà ìgbà, òun ní rántí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn. Ibi tí ìfẹ́ bá ti ṣá, ibẹ̀ la ti rántí ohun tó ti rí kọjá. Ibẹ̀ la ti rántí ohun tó ti ṣe fún ni tẹ́lẹ̀. Àmọ́ bí ìfẹ́ bá ṣe exist, ó sì wà nínú ìrìnàjò yẹn, ó sì wà nínú ìgbéyàwó yẹn, kò sí ohun tí partner ò bá ṣe fún ẹ, òun ní rántí ohun tó ti ṣe láṣekọjá sẹ́yìn fún. Ìfẹ́ máa ń ṣá. Bá wa rẹni tó sọ fún yín pé ìfẹ́ ò kì í ṣá. Bóyá ká sọ pé ṣe lọ́ fi tibítibí dọkọ mọ́lẹ̀, àbọ̀kọ ló fi tibítibí daya mọ́lẹ̀. Ohun àkọ́kọ́ tó o nílò láti kọ́kọ́ gbé yẹ̀wò kó o tó ṣe yes, kó o tó ṣe mo gbà mo fẹ́ di aya ẹ̀, tàbí kó o tó béèrè pé ǹjẹ́ wà á fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ. Ohun àkọ́kọ́ ni òun ni ìsọ̀rọ̀ rẹ̀. Bí ìwà àti ẹ bá jọ ń fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀, ǹjẹ́ ó máa ń kọbi ara sí ẹ? Ǹjẹ́ tó o bá bí pé bébì, o ò sọ̀rọ̀ sí nǹkan tí mo sọ ni, ṣé kò ní rántí pé lóòótọ́ máa ń bóun sọ̀rọ̀, kí ló ń sọ? Ìjọba mi tún sọ. Ǹjẹ́ ó máa ń fún ẹ látẹ̀ńṣọ̀n? Bó o bá jẹ́ irú obìnrin tó fẹ́ràn láti máa sọ̀rọ̀, tó bá lọ fẹ́ ọkùnrin tí ò fẹ́ràn ẹjọ́, ẹ ti ní problem. Attention tẹ́rí yẹn, ó ṣe kókó nínú ìgbéyàwó. Ó dàbí pílà, ó dàbí òpó tó di ìgbéyàwó mú. Tí partner ò bá kí ń fún ẹ ní attention, ìgbéyàwó yẹn ó máa mì. Ìdí nìyí tó fi jẹ́ pé o nílò láti wá irú titi ẹ ní ọkọ, irú ẹ̀dá titi ẹ ní aya, kó o tó lọ ṣe yes mo gbà, kó o tó sọ pé ṣé wàá fẹ́ mi. Torí pé attention ṣe kókó nínú ìgbéyàwó. Ǹjẹ́ partner ẹ máa ń fún ẹ látẹ̀ńṣọ̀n nígbà tó wà lọ́nà tẹ́jọ́ ń ṣe I love you torí tọrùn, tí ó máa ń fún ẹ látẹ̀ńṣọ̀n? Ǹjẹ́ kì í ṣe pé tó o bá sọ̀rọ̀ kan, wàá sọ ọ́ tó ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin kó tó mọ̀ nǹkan tó ń sọ àbí kó tó fún ẹ lésì? Tó bá ń ṣe orí eléyìí nínú ìrìnàjò ìfẹ́, ní pé nígbà tẹ́ wà lọ́nà, tó ń ṣe orí eléyìí nígbà tẹ́ wà lọ́nà, my darling, I'm sorry to say, o ì tí ì rọ́kọ. Torí tó bá yá, kò ní tẹ́tí sí ẹ mọ́. Ọ̀rọ̀ ẹ á máa kán létí. Tó o bá ń sọ̀rọ̀, afẹ́fẹ́ ló máa gbé lọ lẹ́yìn etí ẹ̀. Attention, ìsọ̀rọ̀ ẹ̀, tẹ́ bá jọ ń fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀, ó ṣe kókó nínú ìrìnàjò ìfẹ́. Ẹ má bá mi ká lọ, mi ò tí ì dé. Ìwà ẹlẹ́ẹ̀kejì tó ṣe kókó tó o nílò láti ṣèwádìí ẹ̀ dáadáa, òun ni ìbínú. Kò sí ẹ̀dá tí Ọlọ́run bá dá tó wà lórílẹ̀-èdè ayé yìí tó ń mu, tó ń jẹ, tó ń tẹ orí ilẹ̀ tí afẹ́fẹ́ gúúsù, afẹ́fẹ́ àríwá, afẹ́fẹ́ ìwọ̀ oòrùn,
àti ìlà rẹ̀ tó ń fẹ́ sí ní ara tí kò kí ń bínú. Ṣèbí Ọlọ́run pàápàá tó dé mi àti ẹ̀ ṣègbọ́n máa ń bínú. Ó máa ń bínú sáwa tó dá àwa ẹ̀dá ẹgbẹ́ wa. Kí ló dé táwa ní ìbínú lára? A máa bínú. Àmọ́ tí partner ẹ bá bínú, tí àfẹ́sọ́nà ẹ bá bínú, irú ìwà wo ló lè wù ń bínú? Ǹjẹ́ ìbínú ẹ̀ máa ń ba nǹkan jẹ́? Tó bá ń bínú, ṣé ó máa ń fi ìbínú sọ̀rọ̀ òdì sí ẹ? Tó bá ń bínú, ǹjẹ́ ó jẹ́ ẹ̀dá tó jẹ́ wípé ó máa ń gbé ọ̀rọ̀ sínú? Ẹ̀dá tó bá dẹ̀ sí gbọ́rọ̀ sínú, inú wọn máa ń ru ni. Torí tó bá ṣe ń rántí ohun tó o ṣe fún tó bí nínú, bẹ́ẹ̀ ni ìbínú ẹ̀ á máa rù. Ṣé rírú àwọn ẹ̀dá báyìí? Wọn ò kí ń gbàgbé ohun tó ti rí kọjá. Wọ́n á máa jẹ́ kó o rántí pé o ti ṣerú nǹkan báyìí fún àwọn tẹ́lẹ̀ rí. Kó o ṣẹ̀wọ̀n fún